òní mà ní kò ní dọ̀la òní ni ètò ìsìnkú Allwell Adémọ́lá yóò bẹ̀rẹ̀ o báwo ni ó ṣe lọ òní ọjọ́bọ̀ ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2026 ní ètò bí wọ́n yóò ṣe sìnkú gbajúmọ̀ obìnrin onítìátà nì ọmọbìnrin Allwell Adémọ́lá yóò bẹ̀rẹ̀ nílùú Èkó o tẹ́ ò bá gbàgbé ṣáájú ni a ti fi tó yín létí pé ìsìn orin onígbàgbọ́ ni yóò kọ́kọ́ wáyé lónìí ọjọ́bọ̀ bẹ̀rẹ̀ láti aago 4 ìrọ̀lẹ́ títí di aago 6 o ètò tí yóò sì kàn lẹ́yìn rẹ̀ ní títa àbẹ́là gẹ́gẹ́ bí ìkéde ìsìnkú olóògbé Allwell ṣe tẹ̀síwájú aago 6 ìrọ̀lẹ́ ní títan àbẹ́là yóò ti bẹ̀rẹ̀ wọn yóò sì ṣe é fún wákàtí kan láti inú ọgbà tẹlifíṣàn ìlú Èkó LTV ní títan àbẹ́là yóò ti bẹ̀rẹ̀ wọn yóò rìn dé ìkóríta Òrégún wọn yóò sì parí rẹ̀ padà sí LTV náà kété lẹ́yìn tí wọ́n bá darí níbi títan àbẹ́là ní àṣálẹ́ àwọn òṣèré tíátà yóò bẹ̀rẹ̀ níbi tí wọ́n yóò ti máa sọ̀rọ̀ nípa olóògbé náà o bí òṣèré tíátà nì Rótìmí Sàlámì tó jẹ́ kòríkòsùn fún olóògbé Allwell ṣe kéde aṣọ tí a mọ̀ sí t-shirt tí wọ́n ya Allwell sí pẹ̀lú orúkọ rẹ̀ yóò wà fún àwọn olùbánikẹ́dùn láti wọ̀ ọ́ lọ́jọ́bọ̀ náà ìsìnkú gan yóò wáyé lọ́la ọjọ́ ẹtì ọjọ́ 9 oṣù kínní ọdún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó kéde ètò ìsìnkú olóògbé Allwell ṣe wí olóòde yìí ti ṣe ọjọ́ ẹtì ọjọ́ 9 oṣù kínní ọdún 2026 ni wọ́n yóò sin òṣèré tíátà ni o ìtẹ́ òkú àtà tó wà ní Yàbá nílùú Èkó ni wọ́n yóò sìnkú rẹ̀ sí o aago 10 àárọ̀ ní ètò ìsìnkú náà yóò sì wáyé àwọn abánikẹ́dùn lè wọ aṣọ funfun bíi tíṣẹ̀tì o lé orí aṣọ tí a mọ̀ sí jíǹsì fún ìsìnkú bí wọ́n ṣe kéde bí wọ́n bá ti sìnkú tán kí kálukú gba ilé wọn lọ lókù àtẹ̀jáde ìsìnkú náà ló sọ bẹ́ẹ̀ tẹ́ ò bá gbàgbé ọkàn Allwell Adémọ́lá ni wọ́n ló dédé daṣẹ́ sílẹ̀ lọ́jọ́ 27 oṣù kejìlá ọdún 2025 tó sì ṣe bẹ́ẹ̀ dágbére fáyé lẹ́ni ọdún 49 ìròyìn ẹ̀gbẹ́yẹ̀gbẹ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.